KUTERE apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní KUTERE. Ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá TV, ẹ má gbàgbé láti like, share, kẹ́sì kọ́mẹ̀ntì sí orí fídíò yìí. Bákan náà, ẹ̀yin tí ẹ ń pàdé wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti fi ìfẹ́ hàn sí channel wa yìí nípa kí ẹ subscribe. KUTERE jẹ́ iṣẹ́ ọwọ́ Toke Jamiu. Bákan náà ni ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú sinimá yìí. KUTERE jẹ́ alágbára obìnrin. Ó ní agbára débi pé tí ó bá ní kí iná sọ nílé àwọn ọ̀tá rẹ̀, bíi pé wọ́n sọ bọ́ǹbù sí ni ó ṣe rí. Gbogbo ìwà tí KUTERE ń wù yìí àti ìwà agbára rẹ̀ jẹ́ nípa ohun tí ọmọọba Adébọ̀wálé ṣe fún ìyá rẹ̀. Ọmọọba Adébọ̀wálé ló ṣe ikú pa ìyá KUTERE. Eléyìí ló fà á tí KUTERE fi fẹ́ gba ẹ̀san lára àtọ́ba àti ìjòyè inú ìlú nítorí pé wọ́n dá ẹjọ́ bó ṣe yẹ nígbà tí ọmọọba yìí pa ìyá rẹ̀. Kí a tó tẹ̀síwájú, kí a tó sọ fún ara wa nígbà tí apá kejì sinimá yìí yóò jáde, ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì yín sí comment section nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú sinimá yìí. Bákan náà, kí ẹ má gbàgbé láti subscribe fún ẹ̀yin tí ẹ ń ṣalábàápàdé sí channel wa yìí fún ìgbà àkọ́kọ́. Àǹtí Toke gangan ti jáde fúnra wọn, wọ́n sì sọ ìgbà tí apá kejì sinimá yìí yóò jáde. Wọ́n jẹ́ kó yé wa pé ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2026 ni apá kejì sinimá yìí yóò jáde sí orí ìkànnì Toke Jamiu TV. Ẹ kú ojúlọ́nà.